sọ fún ìyájọ́ wà lẹ́lẹ́ ní Wàsíù ọmọ Tápà ni ọmọ Tápà ó dẹ̀ ti sọ fún àwọn Barrister dẹ̀ ti sọ fún ó dẹ̀ ti sọ fún àwọn olórin Ìbàdàn ó sọ fún Bísírì ó sọ fún Òṣùpá Kollington náà dẹ̀ mọ̀ ìjà tí Wàsíù bá wọn jà bí wọ́n mọ̀ sí rédíò ẹ bá mọ̀ ẹ rí pé iṣẹ́ lọ́mọ Èkìtì bàbá ẹ̀ Tápà ìrẹ́ kọ́ wọn sọ nǹkan bí tó wá fọ́ọ̀lì sí ní pé bàbá ẹ̀ tó jẹ́ Tápà yẹn bàbá ẹ̀ ní Tápà àwọn bàbá ẹ̀ yẹn ló fi mọ́ púpọ̀ nínú àwọn èèyàn wọn ò mọ mọ́ọ̀jì adéwájú àwọn èèyàn náà lọ́la information tí ẹ gbọ́ mi information yẹn ní orúkọ tí ẹ bá fẹ́ mọ̀ tó máa ní fowó yìí máa sọ fún ilé àwọn anímọ̀fowó yìí cash collector ló ń jẹ bẹ́ẹ̀ ìjẹ́ àwọn cash collectors. so ìdílé kan wà tó ń pè ní anífowóṣe níjẹ̀bú. kò ń ṣe ìdílé. ok. àwọn anífowóṣe àwọn cash collectors ọba ló ń pè bẹ́ẹ̀ ọba tó bá ti jẹ cash collectors ló ń pè ní anífowóṣe àwọn ẹrú dẹ̀ ló máa ń pè bẹ́ẹ̀. ẹ̀yin tèmi ẹni bó ti wá dójú ẹ̀ báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ni wọ́n jáde tí wọ́n sọ̀rọ̀ wípé ká ní Wàsíù Àyìndé ti mọ̀ ni ìbá má wulẹ̀ jáde wípé òun fẹ́ jọba o nítorí pé ọ̀rọ̀ pé a fẹ́ jọba àjọba ló fa ọ̀pọ̀lọpọ̀ àṣírí tó ń tú yìí o àìgbọ́ bẹ́ẹ̀ ni tún ṣe sọ ó ní Wàsíù Àyìndé o pé bàbá Wàsíù Àyìndé wípé ọmọ Tápà gangan ni ẹ wò ó kí làṣírí tó wà láàrin Wàsíù Àyìndé àti Òṣùpá tó fi jẹ́ pé nígbà míì tí Òṣùpá bá kọrin Wàsíù Àyìndé ò ní dáhùn o ẹ wo ọ̀rọ̀ pọ̀ nínú fídíò yìí ta ni àwọn ìjọba ìpínlẹ̀ Ògùn taná mú gẹ́gẹ́ bí ọba ẹni tó fẹ́ jẹ Àwùjalẹ̀ inú bí náà lẹ́ ò ti máa gbọ́ o wọ́n léèyàn kan wà tó jẹ́ Kúyè èèyàn kan náà wà ọmọ Lábísí Ọ̀nàbànjọ Wàsíù Àyìndé náà wà ń bẹ̀ ẹ wo ta ni wọ́n fẹ́ mú gangan inú fídíò yìí náà lẹ́ ò ti máa gbọ́ gbogbo ẹ̀ ẹ jẹ́ kí n fi fídíò yìí lẹ̀ kí gbogbo wa kájọ wò ó ẹ má wá gbà. àwọn àtọ́gbẹ̀ ni anífowóṣe níjẹ̀bú. kò ń ṣe ìdílé. ok. àwọn anífowóṣe àwọn tax collector ọba ló ń pè bẹ́ẹ̀ ọba tó bá ti jẹ tax collector ló ń pè ní anífowóṣe àwọn ẹrú dẹ̀ ló máa ń pè bẹ́ẹ̀ tọ́mà tí wàá ń bọ̀ lọ́wọ́ àwọn yẹn ní kọ́mọ́ wọn jáde o àwọn anímú fi owó ṣe wọ́n ti ń bọ̀ kò síbẹ̀ àti àkókò ó ti ṣe òpin ó ti pass through the same right irú ìtọ́ ìsìnbọ̀gbà ìjọba sùpúrì ọmọ ṣùgbọ́n same right ló ń súnmọ́ ó ti súnmọ́ position tí wọ́n ti ṣe ìjẹ́fún torí ó ti jẹ́ Ọ̀túnba táwọn afọ yín ni wọ́n ti declaration ìjọba ò support Ọ̀túnba kò sí ju declaration fún kò sí olóyìn declaration fún Ọ̀túnba kò sí ọ́fíìsì fún Ọ̀túnba yà ọ̀rọ̀ rà torí ẹ̀gbà tó ń pariwo tí Wàsíù olóyè níwájú anybody kò lè control ìwúdí Ìjẹ̀bú àbí ajá Ìjẹ̀bú kò lè control ìṣiṣi Ìjẹ̀bú kò ń ṣe oyè ṣèṣì tó máa ń pè àwọn oyè wọ́n lè máa gbọ́ oyè òrìṣà lẹ́yìn Àwùjalẹ̀ òrìṣà nìkan òrìṣà dẹ̀ sí ní ọgbọgbọ ọba tó wà lákìlẹ̀ Ìjẹ̀bú ní ìgbà òrìṣà ju gbogbo wọn lọ ní ìgbà ìjímìjì títí dé Ifẹ̀ Unity títí dé Oníhàn títí dé gbogbo Erékùṣù gbogbo ibẹ̀ dé Ìdúmọ̀tà ìjẹ̀fún kọ́ńtrólì gbogbo àwọn ọba ẹ̀ ọ̀ndà òrìṣà lọ́wọ́ yóò gbọ́ ṣe bọ́ bí Ìkòtò Ìjẹ̀bú province Àwùjalẹ̀ yìí ń gba owó ẹ̀ ó pẹ̀lú nǹkan tí gbogbo àwọn Sanwó-Olú tí wọ́n ṣe ní interest nínú ọ̀rọ̀ ọba Ìjẹ̀bú Sanwó-Olú sọ mi Ìjẹ̀bú mo ṣe nǹkan tí kò ṣe I'm telling you today categorically ilé wọn ò jìnnà sí ọjà Ìmúṣin ní ìlú Ìjẹ̀bú níbí ìjọba ilé kọjá so. YouTube Premium is ad-free YouTube. Káwá padà sí nǹkan tá à ń sọ àwọn tó ní oyè nílùú olórí tún ojú Ọ̀túnba lọ ó wà ní under agency lọ lára àwọn tó ń gbowó lọ́wọ́ local government àwọn Ọ̀túnba kan gbowó lọ́wọ́ local government ọba lórí wọn lórí kò fún wọn lóyè ṣùgbọ́n tó bá máa ṣe ráìtì Ọ̀túnba orúkọ ọba tó bá jù kọ́ lọ́ máa fún wọn wọ́n sì fún wọn lọ́túnba olórí ọmọba ọba àkọ́kọ́ tó ń fún olórí ọmọba wọn ò jẹ́ kí n jẹ ọba tó lóye níwájú ìjọba yẹn ti declaration support máa fẹ́ ṣàlàyé mọ̀mọ́ jẹ́jẹ́ láwọn yẹn ìdílé ló máa ń jẹ́ ó lè jẹ́ pé ìdílé méjì ó lè jẹ́ pé ìdílé mẹ́fà ó lè jẹ́ pé ìdílé márùn
ó ṣe pé nínú ìdílé kọ̀ọ̀kan ẹ̀ bí ó lè fi ṣe gbọ́ àǹsìn mẹ́jọ ló ń jẹ́ òjẹ́ nínú ilé àníkíláyà tí sílẹ̀ ti kú márùn-ún ló mẹ́fà ló jẹ́ òjálẹ̀ nínú ilé àwọn fìdíbọ̀ bíi márùn-ún ló jẹ́ òjálẹ̀ wọ́n máa ń pín ní gẹ́gẹ́ tí sìn ẹ bá wo Ìbàdàn ẹ bá wo Ọ̀yọ́ sí àwọn tó wà bẹ́ẹ̀ sí wọ́n ń pè wọ́n ní Àgùnlóyè nínú ilé Àgùnlóyè àwọn láì méjì wà tó ń jẹ ṣùgbọ́n 3 houses ló ń jọba ní ilé ní Ọ̀yọ́ ṣùgbọ́n nínú ilé yẹn ọmọ bíi àwọn láì méjì bíi méjì ló máa ń pín ọmọ òye lẹ̀ àwọn mẹ́jọ kọjá ló máa ń bàjẹ́ tó ká pàdé padà sórí nǹkan tá à ń sọ kó yẹ kẹ́ tó wá ń sọ tí wàá ti rí dọ́kúmẹ̀ntì ẹ̀ máa ṣe ẹ̀ pẹ̀lú ọmọ bílí gbọ́wà ní kò sí ilé òfìṣẹ́ bílí gbọ́wà nígbà pé oyè Ọ̀túnba tó fún oyè ilé ìfúnṣẹ́ gbọ́wà ní Ọ̀túnba tó fún oyè yẹn kẹ̀dẹ̀ obìnrin tó jẹ́ rẹ́jẹ̀ntì Ọ̀túnba Àjàó tó ti jọ gbogbo Àwùjalẹ̀ Àjàó rẹ́jẹ̀ntì Adélé níbẹ̀ kò tó oṣù mẹ́fà Adélé ní kò tó oṣù mẹ́fà tí obìnrin yẹn lò lórí oyè tó fi kú tó fi mú ọmọ oyè gidi síbẹ̀ kò tó oṣù mẹ́fà tó lò lórí oyè tó fi kú tó fi mú ọmọ obìnrin yẹn síbẹ̀ láwọn Àjàó yẹn ti kúrò nínú agboolé ó sì lọ má rí bí Ìjẹ̀bú kan tó wá fi ṣe rẹ́jẹ̀ntì tó ìgbà tó máa bí àwọn tó bó ṣe wà ní Ìjẹ̀bú ló ti máa lù sí bí wọ́n síbẹ̀ ó ti dàgbà kan tó wá lọ mú wá jẹ kó wá dúró gẹ́gẹ́ bí rẹ́jẹ̀ntì nítorí ọmọ ilé ni kò bí àwọn ìran àwọn bàbá wúyẹ sí orí oyè ilé Gbélébùwà ló bímọ sí nígbà tí Gbélébùwà àgbà yẹn lè máa jẹ Gbélébùwà tá à ń sọ yìí ó jẹ ní 1760 Àwùjalẹ̀ fúnjẹ paragba ní ọwọ́ ẹ̀ ní 1790 èyí tó jẹ ní 1760 yẹn àkọ́bí ẹ̀ lórí oyè ló ń jẹ́ Kúyè. So ara nǹkan tó ṣe ń sọ fún dáadáa wọ́n ní èmi ń lè ọmọ gbọ́dọ̀ mú ọmọ àlè wọ igbó jẹ oyè Àwùjalẹ̀ ó máa kú síbẹ̀ ni ó lè máa fẹ́ kiri ìṣẹ́bó kì í ṣe mistake yẹn kò sí kọ́kọ́ máa mú ìyàwó sẹ́gbẹ̀ẹ́ títí ọmọ rẹ̀ déládé kó dàbí adé ìkọ́ ẹni tó máa ṣàìtò gbọ́dọ̀ ṣàìtò fún ọmọ oyè gidi bí wọ́n ṣe sọ pé bóyá bíi 95 àti 85 ni wọ́n yẹn sí ọmọ tó máa mú síbẹ̀ gbọ́dọ̀ jẹ́ ẹ̀jìlá ní orí ilẹ̀ tó ti jẹ́ rí declaration document wà fún kò gbọ́dọ̀ jẹ́ ará ìka tí wọ́n bá rí àwọn ọmọ obìnrin wọ́n á wọ àwọn ọmọ tí wọ́n màmá wọn wọ́n bí wọn sórí òye ìgbà kan rí tí bàbá wọn wà láyé káwọn ọmọ bàbá yẹn wà láyé àwọn ọmọ ìyá yẹn tó jọkùnrin wà láyé tí wọ́n bá rí àwọn yẹn wọ́n á wọ àwọn tó ti jẹ àwọn tó ti bí tẹ́lẹ̀ kó tó gorí òye bí irú Abímbọ́lá Ọ̀nàbànjọ yẹn àwọn ìran bàbá wọn ti bí wọn sílẹ̀ kó tó gorí òye. So gbogbo ìtàn kọ fọ́tò Abímbọ́lá Ọ̀nàbànjọ yẹn tó ń bá kiri tó ra mọ́tò tó gbó fún ọ yẹn kò lè rí òye yẹn jẹ tó rí àwọn ọmọkùnrin pọ̀ táwọn bàbá wọn tó bí wọn sí orí òye. Dọ́kúmẹ̀ntì bẹ́ẹ̀ wà jẹ́gẹ́ ti sìn bẹ́ẹ̀ tí o bá ṣe àwọn ọmọkùnrin ara ló máa ṣe ṣe kárọ̀tì ọmọbìnrin. So àwọn ọmọkùnrin Abímbọ́lá ti wá. Mo ní àtọ̀dọ̀ ọmọ obìnrin ní Abímbọ́lá ti wá. Ọmọbìnrin ni ìyá tó bí bàbá ìyá tó bí ìyá bàbẹ́ ìyá tó bí ìyá táyà tó bí bàbá ẹ̀ ní ọmọ inú ilé yẹn. Wọ́n wá kúrò lọ máa rí ètò wa máa tó wá gbígbẹ́ ìbẹ̀ yẹn ló lọ máa rí Ìjẹ̀bú Igbó Ọ̀nàbànjọ yẹn Ìjẹ̀bú Igbó ni. So nínú ilé wọn àwọn ọmọkùnrin yìí wà. Kí tó ń jẹ́ Dúpẹ́ kó tó lọ máa rí Ìjẹ̀bú I will send you some documents for you to see. Ẹ̀kí ni Dúpẹ́ Ọ̀nàbànjọ. Ọmọkùnrin yìí wà nínú ilé wọn ṣùgbọ́n àwọn bàbá wọn ti bí wọn sórí wọ́n ti bí wọn tẹ́lẹ̀ tó bàbá yẹn lójú rí kí ní ṣe wà tó kó tó jọ yìí bẹ́ẹ̀ ló jà Àwùjalẹ̀. So ìgbà tó máa lórí oyè àwọn ọmọkùnrin ó ti bí wọn sórí oyè àwọn yẹn ló máa kọ́kọ́ consider ìjẹ́bú yẹn ṣe kọ́ wọn. Wọ́n gbọ́dọ̀ consider torí pé kí ni tí ó bá bímọ sórí oyè bí wọ́n ṣe ń gbé ọmọ sá fún wọn ni nígbà tó ní bí bọ́ọ̀lì dáadáa yẹn ó ní òṣì tí ó fi rí sójú ọmọ àìlọ ṣàìtọ́ ọba fún ọmọ àlọ ṣàìtọ́ ọba fún tọ́ba ṣàìtọ́ ọba fún kọ́dá ètò yẹn bá pẹ́ ló ṣẹ̀ṣẹ̀ máa fojú rí bẹ́ẹ̀ náà lọ sí fi àwọn ìbejì yẹn. So àwọn ọmọ tí ó bí sórí oyè èyí gan Adéyẹyẹ ti bí ọmọbìnrin tẹ́lẹ̀ yẹn wọ́n lè consider àwọn obìnrin tó bá di yọwájú àwọn ọmọ ọkùnrin tó bí yẹn náà àkọ́kọ́ consider àtàwọn ìbejì yẹn. Tí ó bá tó ṣèlú kúrò bẹ́ẹ̀ tabaníkà yọwọ́ tó ṣèlú kúrò bẹ́ẹ̀ tabaníkà yọwọ́ ṣèlú lókè
tí wọ́n kó sóṣè ọkàn parọ́ ni. Bàbá yẹn bímọ márùn-ún, bàbá yẹn dẹ̀ ló dàgbà jù níjọ́ máa dé orí tẹ̀ lójú ọmọkùnrin. Nígbà tó yé dẹ́kun, wọ́n ní pé kó mú àwọn ọmọ sílẹ̀ tó lóun náà ti dàgbà. Lóòótọ́ àwọn èèyàn máa lọ ní nǹkan. Àkọ́bí ẹ̀ ọkùnrin kò mú yẹn lẹ̀. Àkọ́bí ọkùnrin mú yẹn àkọ́bí ẹ̀ lẹ́yìn tó tẹ̀lé lọ́kùnrin náà mú lẹ̀. Adéyẹyẹ ló wà láàárín àwọn márùn-ún. Ó dẹ̀ mú yẹn lẹ̀. Ó dẹ̀ ní nǹkan tó rí kó tó mú lẹ̀. Òun náà ṣàdẹ̀ ti ṣe ìwádìí pé òun ló máa sọ yín tí ò ní yẹ kó ní kọ́ jẹ. Ó dẹ̀ mú yẹn lẹ̀. Ó kàn jẹ́ pé wọ́n máa ń sọ pé líǹkì ẹ̀gbọ́n ẹ̀ ní owó ju òun lọ. Yes, tó bá lọ sí kù, tó bá dé kò tẹ̀, ẹ̀rí kọ́mpì ọdún ọdún ta mọ́tò, tó ń kọ́ ìkó tẹ̀. Wọ́n pè ní Arrowhead, ẹgbẹ́ Arrowhead yẹn, ó tẹ́ ẹ̀kọ́ wà tó ga àpọ̀ ìpọ́ ẹ̀ lónìí. Yẹn ní yàrá ìyá owó jùlọ, ní kárí jùlọ náà fẹ́sọ̀ bàbá ó lówó jùlọ. Yes, ṣe gbogbo yà wọ́n sọ ẹ̀. Owó lè wá débẹ̀ o, kó wá gbówó nínú gbogbo ẹ̀yàn kó náà o. Ó lè kó sí ẹ̀sìn kò tí. Àtàtì wọ́n yìí wọ̀ sí kí brother was retired. So bàbá wọn lè máa sọ pé kò jù sọ wọn tó bá fẹ́ bẹ̀rẹ̀ jù sí tó ti fẹ́ràn mẹ́tẹ̀ẹ̀ta. So ìyẹn ń ṣe iṣu. So ká wá go back to what we are saying. You cannot impose people on people that you barely know. And people that doesn't have an affiliation with the house. If he's doing that, definitely well. But personal interest in that fellow. Then, when we don't know anything, when you guys were looking at Tuesday, yes, don't fly around with you. Ọjọ́ Monday ló kàn wọ́n sí. Okay. Ọjọ́ Monday ló kàn wọ́n sí. And he returned back on Tuesday after they told him on Monday that no, it's not possible. O lè jẹ́ kó máa wá ju ife ní Jẹ̀bú. So that is the truth and nothing but the truth. Ẹ ṣe ẹkú. So ẹni tó fẹ́ mú ilé ọ̀ṣọ́mọ náà lè. Ọ̀ṣọ́mọ náà lè wọn. Ṣọ́nà tí mo sọ yìí. Ó ti yé mi. Ó contest ó ní nítorí pé ń kọ́ àjànà yẹn láìní tó ń gbà sí tó wọn lórí wọn ni. Ọ̀rọ̀ wọn àti lọ́kùn fàjà lẹ̀ tó wọn lórí. Tí ẹ bá wo fídíò ìkan náà àwọn bàbá bẹ́ẹ̀ ó ní àìmọye èèyàn tó fẹ́ pé wọn ilé tí wọ́n lé. Bẹ́ẹ̀ wọ́n pariwo bá kan sọ pé lọ́ba jàjára. Wọ́n bá bí márùn-ún ló wà láàrin jàjára sí ilé. Àwọn ọ̀dẹ̀ ń kiri mo jàjára. How can you be claiming 16 something over 300 how many years? You don't have the lineage to the house. So when people are claiming, you mean they're on my room? You mean they're around the book? You don't know how much you want in 1983 according to information. Àwọn àgbàlagbà ló púpọ̀. Ó lọ́wọ́lọ́wọ́ ni. Àwọn dárí yan ọ̀gbọ́n ní wọn gbà. Ó wá ti wá di pé àròkù ti tán lé wọn. Ìwà lérò pé tẹ̀lé lọ. Bẹ́ẹ̀ àti kẹ́rìsọ̀ wà tó kọ́lẹ̀ tó fi ń dá ìlera wọn. Tó lè jẹ́ òfin jẹ́ pé ìjọba ti bá wọn fi òun tẹ̀sí 1957-59. Kò tẹ̀lé bóyìnbó fún wa ní independent. So àwọn tó lò yìí wọ́n mọ ilé wọn náà. Bẹ́ẹ̀ni èèyàn kan ò lè mọ ọmọ Èkìtì tí ò mọ ibi tó ti ti wá tí ò lè mọ ilé tí wọ́n lè sí ọdẹ tí ò lè tí ò lè sọ pé sọ́ọ̀sì wọn rè. Òun ló máa jọ́ òkú wọn ọmọ ìsọ̀lọ̀ ní o. Òun náà ló máa jọ́ òkú wọn àgàrà. Òun náà ló jọ́ òkú wọn ní ìjẹ́ o. Òun náà ló jọ́ òkú wọn ní Èkìtì. Òun náà ló jọ́ òkú wọn. Bí àṣà àwọn bàbá kọ̀ọ̀kan ní ìyá àwọn ọmọ ilé nígbà tí ẹ máa ń kiri ọ̀sán kiri fún àwọn èèyàn tó máa fún lówó tó máa fi jẹun. Tí wọ́n tẹ̀ sọ pé ìyá ọmọ àjẹ orílẹ̀ ọba wo ló bí ìyá ẹ̀ lẹ́kìtì. So there are some technical questions we ask them. Olórí ẹ̀ ti máa wọ̀nyí. Oní òórọ̀tì program wọn ló kọ́ máa ti ìgbé kan àdáwò. Kóòtù sọ pé nǹkan tó gbé wáyé spaceless. Ní àárọ̀ bíi 9:30 láàárọ̀. Between me and you, ọ̀sán by 2 o'clock we draw case. Òye ti tún wá lọ 5 case. Pé wọn ò jẹ́ kó ṣe ó nọ́mà. Jáde bóyá lọ́ọ̀yà yẹn kọ́ fúnra yẹn kọ́ gbé kọ̀ọ̀kan. Àsìkò tó máa sọ sùkúlù àwọn ìwọ sáà máa wọlé. Ìwọ sáà máa wọlé ó ní case. So the governor of the day is only looking for a way to have problem. Láàrin ìgbà tí ẹ ṣe fídíò yẹn kẹ sọ síbẹ̀ pé ẹ gbọ́ pé ìṣára ìjẹ̀bù bó ṣe fẹ́ impose wọn ọ̀gá àwọn òṣùpá àti ìgbọ̀gbà tí ìlú ẹ̀ ní Rẹ́mọ àwọn òṣùpá àti ìgbọ̀gbà ní sí. Ara àwọn olórí tó máa ń fọba jẹ́ bẹ́ẹ̀ ni àwọn ìran bàbá
bàbá ìjẹ̀bù ti fi láti jẹ́ olórí wọn bẹ̀ sí. So kò lè wá níbi impossible ní olórí ní ìsàlẹ̀gbẹ̀ẹ́ rẹ̀ láti orí ìgbẹ́rù kò lè bí impossible wọn lórí wọ́n fẹ́ wá sórí nínú wọn tó jẹ́ general head láti impose. ní ò lè work. So possible ni kò lè work. báyìí sọ fún ẹ pé kọ́ policy náà fi mú wọn bá kò sí imposition kò bá jẹ́ kábíyèsí kọ́sọ́ ní 2018 ẹ má fọlọ́wọ́ ṣe o ẹ má fi politician ṣe o ẹ lọ sílé ibi tó bá bá kàn tó bá fún yín lọ́ba lè lọ bùnmí nísìnyí ọkọ wọn 86 85 level tó wà fẹ́ràn rẹ̀ ibi tó bá fún wọn lọ́mọ òye lọ́mọ bùnmí lọ́sọ̀ tó máa lọ sílé bùnmí wọ́n ti fún yín lọ́mọ òye náà jẹ́ káwọn tó máa ṣe ṣe nítorí ìjẹkújẹ torí pé òun bá dá pé kó lè ṣe kó ń bá dá ní ẹ̀lìjà lórí ọ̀rọ̀ sẹ́nitọ̀ sí sẹ́nitọ̀ ní sẹ́nitọ̀ pàṣẹ. ó dẹ̀ mọ̀ pé tóun bá ti lè kúrò lọ́fíìsì pọlitíkà kárí àwọn tí lẹ́yìn yẹn. Daniel ti wà ní pọ́lísì tẹ́lẹ̀. ìwọ kẹrẹ rẹ you don't learn. ó kẹ́ sí ẹ máa wojú ọmọdé olóhùn ṣe ọ̀nà pọ́lísì àìlọ́. 3 kìlómítà ọ̀nà commission 3 kìlómítà out of 50 something kìlómítà. gbogbo yòókù ti báyìí ó dẹ̀ commission 3 kìlómítà. wọ́n lè rí nǹkan fi sí méjì. Abi, you said they under the option. It cannot be Sanfan and everything, and you're making presentation to do what? To commission 3 kilometers. wọ́n ṣe máa ń ṣe nìyẹn. ẹ ṣe gan bàbá. actually. So if you just second thing, ẹ put your right. Oh yeah, tí bá rí máa send it. Oh yeah, ọmọlé pèlè wà house. ọ̀dà tó rò ní 1760 to 1790 ìlú yẹ wà lórí kópa ní 1790. ọ̀dà. àkọ́bí ẹ̀ lórí oyè ìpìlẹ̀ jẹ́ ní àwọn fámìlì ìpìlẹ̀ jẹ́ ó ṣe lè fún ìṣẹ́gun wa. ọba tó dẹ̀ lóun jẹ́ ọ̀túnba Àjàní oṣù mẹ́fà olùdóṣù mẹ́fà kò tó adélé ni. kò dẹ̀ bí mo ti dàgbà ó ti bímọ sí gbogbo ó ti bímọ sódò òkúrú. adélé ni kò tó dóṣù mẹ́fà kò tó fi gbogbo tọ́sí lọ́wọ́ oyè ó ti fi gbogbo sódò òkúrú. àlàyé ó ti yé mi báyẹn. lórí dancing program. Mo appreciate the explanation tẹ́ ṣe and if possible. gbogbo ọ̀nà àwọn èèyàn wọn ò mọ mọ́ọ̀tì adéwájú àwọn fún ìlànà information. kí wọ́n gbọ́ mi. information yẹn ní nǹkan tí ẹ bá fẹ́ mọ̀ tó máa ní fowó ṣe máa sọ fún ilé àwọn anífowó ṣe tax collector ló ń jẹ bẹ́ẹ̀. ìjẹ̀bù àwọn tax collectors. so ìdílé kan wà tó ń pè ní anífowóṣe níjẹ̀bú. kò ń ṣe ìdílé. àwọn anífowóṣe àwọn tax collectors ọba ló ń pè bẹ́ẹ̀. ọba tó bá ti jẹ tax collectors ló ń pè ní anífowóṣe. àwọn ẹrú dẹ̀ ló máa ń pè bẹ́ẹ̀. wọ́n máa ti wá ń bọ̀ lọ́kàn àwọn yẹn ní kọ́mọ́ wọn jáde o. àwọn anímú fi owó ṣe wọ́n ti ń bọ̀. àwọn tó ní nǹkan fi owó ṣe wọ́n ti ń bọ̀ tó ń gbowó fọ́ba. ní ìgbà tí ìdájí méjì tí ìjọba fẹ́ gba tax wọ́n ní kí ọkùnrin kó bọ́ sókòtò yìí tí ẹ̀gbọ́n bá ti lè jọ lọ ìlú ẹ̀gbọ́n kò sí gbogbo yà ẹ̀gbọ́n àgbàlagbà kó máa ti ṣe kíni tọ́mọ bá ti ń dàgbà ẹ̀gbọ́n ò ní máa wọ kékeré mọ́ pé bóyá owó bí ọmọdé kò ní máa sókè mọ́ ẹ̀gbọ́n bá ti jọ lọ tí èdè fún tax ìbáṣọ ó ti dàgbà tó ti bàlágà láti san tax obìnrin wọn á mú agolo ní àwọn agolo kan tó wá ti gbé sí ojú àyà ẹ̀ tí ọ̀rọ̀ yẹn bá ti ṣàìsàn agolo yẹn ó ti dàgbà tó láti tán tax. àwọn akọ́fi ti green yìí kò sọ́kọ́ wọ́n lè kúrò ní Èkó ní ọba kò sọ́kọ́ ọba òjá lè fi bọ́ọ̀dì òfin láyé kó tó sẹ́pẹ̀ òun ló kọ́ àwọn kápá ẹ̀rọ ẹ̀ àtàwọn kápá ẹ̀rọ ẹ̀ kó kọ́ wọn wá sí Ẹ̀pẹ́ àwọn ló ń ṣe ìkùnà lẹ́pẹ́. jẹ́gẹ̀tì nígbà tí fìdíbọ̀dì náà wá ṣe àṣìṣe níjẹ̀bú wọ́n lè kúrò níjẹ̀bú wọ́n lè lọ sí Ẹ̀pẹ́. àwọn ọmọbìnrin tó wá bí sí kan náà àwọn owó pẹ́lẹ́pẹ́ díẹ̀ kó tó ní wọ́n lè lọ sí Ìbẹ̀jú Lẹ́kì. tọ́lá lọ́wọ́ ìjì omi Ìbẹ̀jú Lẹ́kì yẹn ń sìn àwọn ìran fìdíbọ̀dì lọ ń jọba ń bẹ̀. tí wọ́n ti fọ́sọ owó ló fún lórí rẹ̀ nínú ìjọ mẹ́ta yìí ní last year or last 2 years bí kájínà ọ̀tún ọ̀dẹ ìran fìdíbọ̀dì tó pọ̀ jù bẹ́ẹ̀ ní ìjì omi yẹn balẹ̀ ọ̀sán ọdún bá ọ̀sán ọdún tó kíláàsì. oníṣẹ́ lọ́gà wọn bẹ̀ ìṣẹ̀yìn wà ìjì omi Ìbẹ̀jú Lẹ́kì yẹn tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn kọ́ ló wà bẹ́ẹ̀ tẹ̀lé ọ̀sán ọdẹ tó sì kíláàsì ọ̀sán
lára àwọn ló fi àwọn onígunnu àwọn tápà onígunnu ẹ bá lọ sí ẹgbẹ̀rún sí ẹ̀rí kan pé ní oṣù ìtàpá àwọn ìgunnu ló máa ń jáde bẹ́ẹ̀. ṣé tí wọ́n fídíò kan rí àfi wọ́n fẹ́ post bẹ́ẹ̀ ní gbogbo èèyàn ní ọ̀pọ̀ ẹ tí wọ́n fídíò kan rí tí Òṣùpá sọ pé tí ìjà wà láàrin Táyé Currency àti Pasuma tí Òṣùpá wá ṣe fídíò kan tó ní àwọn ọmọ báwọn làwọn ń bá rí ṣùgbọ́n wọn nílé jọlọ. bẹ́ẹ̀ni. ọjọ́ kejì wá sí ojú ìjì òun olóhùn ọbẹ̀ níbọ̀dì jà òun ò dẹ̀ kọ́ ọmọ kọ̀ọ̀kan sí ẹnìbọ̀dì òun kọ́ra wọn síra wọn. ẹ bá wọ fídíò yìí. ìjà tí ó wà lẹ́lẹ̀ ni wá sí ọmọ tápà ni. ọmọ tápà ni wọ́n ti sọ fún Barrister dẹ̀ ti sọ fún ó dẹ̀ ti sọ fún àwọn olórin Ìbàdàn ó sọ fún Bísírì ó sọ fún Òṣùpá Kọ́lìntì náà dẹ̀ mọ̀ ìjà tí wàá sí ó bá wọn jà ní bí wọ́n mọ̀ síkírìtì o. ẹ bá mọ̀ ẹ rí pé ìyá ẹ̀ lọ́mọ Èkìtì bàbá ẹ̀ Tápà ṣe kí n kọ́ wọn sọ. ìwọ́n ibi tó wá fọ́ọ̀nì sí ní pé bàbá ẹ̀ tó jẹ́ Tápà yẹn bàbá ẹ̀ ní Tápà àwọn bàbá ẹ̀ yẹn ló fẹ́ àwọn ọmọ Fìdíbọ̀dé lọ fi bí bàbá ẹ̀ jẹ́gẹ́sì àwọn ọmọ Tápà yìí onígun lọ fẹ́ àwọn ọmọ Fìdíbọ̀dé tó lé lọ sẹ́pẹ́ lára àwọn ọmọ wọn Fìdíbọ̀dé ní bàbá yẹn ṣe tó máa wá ń lọ sí Ìjẹ̀bú-Òde ẹ máa gbọ́ mi tó máa wá lọ sí Ìjẹ̀bú-Òde báwọn fẹ́ wá kí wọ́n Ìjẹ̀bú-Òde àwọn tí nínú Ìjẹ̀bú-Òde ò kì í gbà wọ́n láàyè torí Ìjẹ̀bú máa ń kà ń gbọ́kún pé ńkọ́ ọmọ ọba tó lọ sí Ìkúrẹ́ bí ẹrú ìjọba ọba ibi tó fi lè dé ẹ lọ bí nínú ilé Fìdíbọ̀dé ẹ̀sìn lọ́ máa ń sọ wọ́n bẹ́ẹ̀ ẹ̀sìn àtàwọn ẹrú lọ́ máa ń kó síbẹ̀. nígbà táwọn àgbàlagbà yìí kó tán ni wàá ṣe ṣẹ̀ṣẹ̀ tó lè wọ ilé yẹn. nígbà tó wá gbọ́ ìṣú ìpín nǹkan ànífowóṣe lóko yìí orúkọ gidi ló wá fi orúkọ yẹn sí Wàsíù Ọlásùnkànmí ló wà lọ Adésànyà ló fi joyè. ẹ̀rọ wẹ́nu kí ni ẹ̀ṣẹ̀ rí ànífowóṣe nínú dọ́kúmẹ́ntì tó fi joyè. bẹ́ẹ̀ sì wá kí lọ́dọ̀ gbogbo pósítẹ̀ sí pé olórí ọmọ gbà tí Wàsíù jẹ ẹ̀rí pé Adésànyà lè báyìí pé ìwà tí ń dúró ẹ̀ sí Adésànyà nínú ilé Fìdíbọ̀dé kò bímọ kò lè rí ẹbí tó lè fi àwọn èèyàn lọ fi pàwọ́ orúkọ ẹ̀ jáde tó lọ́mọ pé Adésànyà yóò bímọ. ibi tí ẹ̀kọ́ bẹ́ẹ̀ ló sì mú bí kọ́ tí ó bá jẹ́ pé bóyá òyì ọmọ Tápà tó sì wáyé sọ pé àwọn ọmọ bá wà láwọn ń dáwì sí wọn wọn nílé jọlọ ìyẹn kan lára wọn ọjọ́ kejì oṣù yìí o ìjà tó ń bá Kọ́lìntì ìjà kọ̀ọ̀kan nìyẹn ó dé mọ̀ pé Kọ́lìntì kọ́ ló sọ ìyá Barrister Tápà ni ìyá Barrister Tápà ni ló gbọ́ ìyá Barrister ló gbọ́ orí Barrister ó máa ń kí ẹ̀mọ́ Tápà so true pé ọmọ ìlú ìyá wọn ní Barrister ṣe ìdámọ́ra ó ti ń kí ìyẹn máa bá wọn tajà ní Daleko market ìyẹn máa bá wọn tajà ní Daleko market ní ìlú wọn mama Barrister ń tajà ó dẹ̀ àwọn kékeré ó máa bá màmá ẹ̀ tajà ní Daleko Oṣòdì ní Daleko market ibi sọ̀rọ̀ gbogbo kìíní tí ó bá tẹ́lẹ̀ tí wọ́n pé ọmọ Tápà ló fi di pé nǹkan opportunity fi wọ ọ̀nù Barrister ọmọ ìlú ìyá mi tó bá dẹ̀ ti jẹ́ ọmọ ìlú ìyá yẹn ó ń bò láti rí ṣùgbọ́n àti láàrin Wàsíù ti bẹ̀rẹ̀ sí ní bíi pé ó ti ń wùwà tí ó yẹ kó kádẹ́sọ̀ rí sí ìgbésẹ̀ ti rí ẹni tó bá ti jẹ́ tó ọgbọ́kọrin kan gbàgbọ́ ní Ifá tí mo tẹ̀ yí o àádára ògbé kùsà lọ bìrì gbogbo ògbé kùsà nǹkan ní nǹkan lọ́ máa ń fẹ́ gbà ojú kòkòrò ló máa ń yí wọn nǹkan tí ò jẹ́ tí wọ́n máa fẹ́ gbà bí ọkọ bá fẹ́ yàwó màmá ìyàwó níyàwó màmá wọn níyàwó kó fà nǹkan ìyàwó yẹn bí ọkọ bá ara mọ́tò tọ́ọ̀ lówó mọ́tò yẹn bó ṣe máa ṣe jìbìtì tí mọ́tò yẹn máa ṣe ìjẹ́ tí wọ́n lọ́ máa wà lifestyle life so kò ń jọ àwa lójú ẹ̀jẹ̀ òkúlùkù sábà ti bí nínú odùfà olójú kòkòrò lọ́ máa ń dọ̀ láti jẹ nǹkan tí wọn kì í tó wọn nǹkan ní nǹkan lọ́ máa ń wà ilé onílé ló máa ń wọ̀n ọ̀rọ̀ ọlọ́rọ̀ ló máa ń wọ̀n kọ́ ní ọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ yẹn máa yọ ọjọ́ tẹ́lẹ̀ lómi bá gbé nǹkan dé lójú títí wọn lọ tọ́wọ́n tí ìlú inú yẹn tó dẹ̀ kọ́ ti ń wà tẹ́lẹ̀ kódà kó má wà tẹ́lẹ̀ ojú kìíní yẹn máa wọ̀n. torí ìyàwó pé pẹ̀lú nǹkan tọ́lọ́run ti ṣe fún
kí ló tún wá lọ sí pé ojú ọ̀nà máa wà bẹ́ẹ̀ ojú ọ̀nà máa wà bẹ́ẹ̀. ìyẹn bí Tinubu. ojú ọ̀nà wà bẹ́ẹ̀ yes ojú ọ̀nà wà bẹ́ẹ̀ ojú ọ̀nà wà bẹ́ẹ̀ kò ní kó ló máa yàn ìfẹsẹ̀ bí wọ́n ṣe tó ó máa kúrò nǹkan ní nǹkan náà that is the essence of my person the trust person tó bá yẹ pé gbogbo olùsọ̀rọ̀ bí ilé fa láti gbogbo olùfà yes that is the truth. so kìíní yẹn ló ń dùn gbogbo àwọn tó wà ní wọn náà pé kíndìnkàn èkìtì kọ̀ọ̀kan yẹn bàbá yẹn ò lè dúró ní ìjẹ́bọ̀dé. torí wọ́n máa ń sọ ọkàn wọn lójú kí wọ́n lè fi ìbọ̀dé bí ṣe tẹ̀lé ìyàwó ẹ̀ lọ sí èkìtì. èkìtì tẹ̀lé bá tí wàá lọ fún ilé ní èkìtì ní ìgbà ìdí nìyí ìyẹ̀wò ló ń control èkìtì. very little place ní ogun control ògbómọ̀gùn ibi tí ọba ti jọba sí. èkìtì was shared into pieces. totally dàlú ní pé ìjọba dé tí gọ́ọ̀mẹ̀ntì dé tó bẹ̀rẹ̀ sí ní fún wọn ní state. ìjẹ̀bú ló ń control wọn. àwọn olóyè kan wà tí ìjọba pé ẹ̀sìn wọ́n fún ọ sí ọ̀ndà ìjẹ̀bú. ìjọba tí wọ́n fún wọn state nìkan wọ́n gbọ́dọ̀ dá padà sí ìjẹ̀bú. bí wàá bẹ̀ ìdílé fọ́ọ̀rọ̀ dá padà sí ìjẹ̀bú. káwọn náà dẹ̀ máa bá wọn jókòó bíbá. ìfọ̀n kan òǹdó ọ̀ndà ìjẹ̀bú process. bẹ́ẹ̀ lè ṣe máa rí ìdìbò máa wí. ní ìjẹ̀bú àgọ́wé tó jọba wọn. ìṣíwáwé ní ètò àlọ́ndù ibi tí àwọn méjèèjì. 1974 ọlọ́sẹ̀ sí yòówù kúrò káfíńtì tó ń dùn sí ìdájọ́ ìyẹ́kù province ni wọ́n dọ́kúmẹ́ntì àtẹ ọ̀rẹ́ tí wọ́n sọ ẹ̀rí lọ́wọ́ ní western archive ní Ìbàdàn and western house ní western archive ní Ìbàdàn. So let's go back to what we're saying. The basis of what is going on now. Bàbá yẹn ò lè dúró ní Ìjẹ̀bú. Ìjẹ̀bú ń kọ́ Ìjẹ̀bú máa sọ̀kọ̀ ẹ̀ lójú ní ìwọ̀ ọ̀kẹ́ ọmọ tá a bá gbà. ṣùgbọ́n ẹni tí bàbá yẹn wá tó wá fojú jọ tó jẹ́ bíi bírọ̀dà tí ìyẹn tó kù sí Ìjẹ̀bú òun ni bàbá àfi bàbá pupa. ṣùgbọ́n tí bàbá yẹn máa kú tó sí bàbá yẹn ṣèkìtì ó wá sílé tí ilé ìfìdí bọ́jẹ̀ wọn yà ó máa ṣe ọ̀kadà yìí kò sì jẹ́ bínú bí ìṣèlú sí bẹ́ẹ̀ yẹn ó ṣe lọ sí Èkó nìyí. àdìsá náà ló jẹ́ káwọn òbíṣẹ́ yìí mọ̀ pé ọmọ bàbá àfi òbíṣẹ́ ti fi búrí. ó ṣe lọ sí Èkó kò sì jẹ́ lọ Amẹ́rin sí. téèyàn bá ń wà attentive dáadáa sáwọn olórin yẹn gbà míì ìyẹn wọn máa kóòdù àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan kò nígbà míì ẹ mọ̀ entertainment yẹn ni ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń fọkàn sí jù. entertainment yẹn exactly entertainment yẹn ó máa ti carry many people away of which we will not know which is which. But under normal circumstances that figure is telling a story. ẹsìn ọgbọ́n ọ̀rẹ́ wọn àdìsá sọ gbogbo ọ̀rẹ́ fáwọn olórí Ìbàdàn wọ́n yẹ wọ́n bẹ́ẹ̀ náà ní quality wọn. òun tẹ̀lé lé òun láti gbé nǹkan gbòdì pàtì kan kó rí pé ẹni tí ó jọ táwọn ó jókòó pẹ̀lú ẹni tí wọ́n ti sọ ìtọ́nù fún ó máa fi lé pé ọ̀rọ̀ òun lọ sọ bẹ́ẹ̀ lórí ìjọba fún pé kọ́lá àti barista ti quality pàdé ẹ̀mí kan tí oṣù pàdé dé ń bẹ̀ tí ẹ̀ ṣe jáde bó ṣe quality ń bẹ̀ tọ́sí wá sọ pé wọ́n jọ jókòó ní kótó dé o inú ẹ̀rọ kò kí bàbá yẹn dáadáa. ó mọ̀ káwọn ẹ̀rọ ìṣúná náà ìṣọ́ ọmọ ìlú yìí o ìṣọ́ ọmọ yìí o in fact tí ó bá jẹ́ pé bóyá ṣe pé kò jẹ́ ìṣẹ̀lẹ̀ fún ṣẹ́kù àlùbá kan kò yẹ kó yá ilé ìfìdí pọ̀jù ló bá kan ẹ ti máa rí àwọn èèyàn méjì lọ tọmọ pé ìṣẹ̀kù máa wù ẹ́ rẹ̀ bàbá sí pé bóyá kò léèyàn ṣùgbọ́n tó bá máa rí èèyàn tó bá wà pa ká máa yí lẹ́nu pé kò tẹ̀ ní dídẹ̀ mu kò tẹ̀ ní dídẹ̀ lórí yẹn o bóyá àwọn tó dúró fún un lórí yẹn àwọn tó dúró fún un lórí yẹn kan tó fà mọ́ra ọmọ àlejò ni wọ́n ní orí yìí yes àwọn tó dúró fún un lórí yẹn tó fà mọ́ra ọmọ àlejò ni wọ́n ní orí yìí ìdọ́gbọ́n ti dẹ́ wa àwọn tó fà mọ́ra ẹ̀ ń gbé sórí ju àwọn èèyàn tó jọmọ́ ọdún lé lọ ọmọ àlejò ni wọ́n ní orí yìí àlejò ẹ̀sùn kan ọmọ àlè àwọn èèyàn náà nínú ilé yìí àwọn tó fà mọ́ra tó fi ń jẹ́ kó máa dúró lẹ́yìn àwọn yẹn náà fara wọn àwọn yẹn náà jẹ́ kí ẹ̀ kó mú sọ́fọ̀.
pé tí ó bá tó fáàtì document ajá ni. bẹ́ẹ̀ni. àdéhùn àṣẹ ọmọ àdìpé kálọ̀ tí mo ọba máa dá sí. ẹ má bínú sà ẹ ní ilé gbówà lẹ́yìn ti wá àbí. Custodian of documents náà wà. lẹ́yìn Custodian and not subjected ẹ sọ pé bóyá lineage dáde bóyá lineage dáde sí ó bóyá. No. Oh, okay. We are custodians of documents. As a journalist, we need to put the best together. I'm only just advising as a journalist, because in journalism, you have to be able to bring the real truth and justify what is authentic. Torí ọ̀la. So, if people that give you an impression of what you hear, like they had a meeting on Tuesday to Wednesday when their activities is not so. The meeting took place on the Monday. Okay. In Lagos, and it's not in Ijebode. Okay. Took place in Lagos and not in Ijebode. Okay. It doesn't even happen in Orienta. They happen in a secured place that is owned by one of the so-called Afobajes. In Ikeja. So that was what happened. Oh, that's it. Yeah. So in Kotoba imposed on Lori, first, in Kotoba imposed on Lori, ó dá kí kúyẹ̀ wá láti inú ilé wọn. Inú ilé ibi tí wọ́n sọ pé àwọn afọbajẹ́ mọ̀ pé yìí kan yìí. Wọ́n ò rí fún torí pé wọ́n gbọ́dọ̀ go through normal rights, which is after you select the best ones, you now use the fan. After you select those two force under lineage, this is what is fan. Wájálè. In 1983, àwọn mẹ́jọ ló jáde one from each lineage. And this is each lineage under Fúnṣẹ́gbà. 1983, ìyá mẹ́jọ ló jáde. Ó ò lè impose lé wọn. Ṣé ẹ̀gẹ́ jọ̀rọ̀ tí wọ́n sọ yìí? Ọ̀rọ̀ yín yé mi bàbá. Tí wọ́n bá mú àwọn ọmọ òye tó jẹ́ ẹ̀jẹ̀ inú ilé yẹn jáde tán láàrin 85, wọ́n ṣẹ̀ṣẹ̀ wá wá ifá wọn wá dà. Wọ́n ṣe ṣe jẹ̀bù. Gbogbo àgbà yìí pé wọ́n nà lóde tí wọ́n nà lóde sí jẹ̀bù. Wọ́n máa wá ní wọ́n á dà. Àjọ wá dà. Láyé sí kí ló ká jáde tọ́nà. Ẹ̀kọ́ bá bẹ́ẹ̀ ní ifá wọn láàrin àwọn 15 tó jáde. Nígbà gbà wọn òtútọ́ látàwọ́ lọ́wọ́ yìí kọ́ fún wọn lẹ́ni tó kàwé. Ó sì lọ mú sí kí ló tó ṣẹ̀ṣẹ̀ lọ kàwé. And it was even up to 3 months. Ó ṣẹ̀ṣẹ̀ lọ rí yíyún kí ló mú àpàdà. Okay. So that is just what happened. Ẹ ṣé gan. Ẹ kú làákàyè. Ọlọ́run nípa làákàyè. Lọ́wọ́ ṣe rí nìyẹn. Okay, àwọn information tẹ give yìí, ṣé ẹ máa permit mi láti play it out on the program or put it out there? You can put it on because of put it out on the program. Okay. Nǹkan báyìí lẹ́gbọ́n, nǹkan báyìí. Okay. Okay, ti gbọ́n. Ọ̀dẹ̀ náà tún bí ẹ ṣe àtàwọn èyí tó ń ṣe tẹ́lẹ̀ yẹn náà. Ẹ ṣáàdì gbọ́dọ̀ anybody sí. Of course. Which is better. Of course. Because paint a very good picture of it and let them know it. Okay. Yeah. It's a very picture of it, the factual picture. Ọ̀gbọ́n tó yìí yóò yìí mọ̀ pé irú àṣeyẹ tí ó mọ̀ pé àwọn yóò di ọ̀rọ̀ àwọn yóò ti súnmọ́ ìsìnkú mu. Ṣùgbọ́n láti the truth, kí ló mú sọ̀rọ̀ pé kí ló mú kíǹkì òun nígbà tó dá wàhálà rẹ̀ lẹ́yìn sáré kọ́rẹ́nsì àti Pasuma? Kí ló mú kíǹkì òun? Ní kíákíá, láti ó kíǹkì ó fi bá dáhùn pé àwọn ọmọ bá wà láwọn bá ṣùgbọ́n wọn nílé tó lọ. Alẹ́ ọjọ́ yẹn kọ́kọ́ ló kíǹkì o. Ẹ sáwọn bí ìbẹ̀rẹ̀ ìṣàbà ṣe sọ. Bẹ́ẹ̀ni, àti ọmọ ló pé. Alẹ́ ọjọ́ yẹn kọ́kọ́ ló kíǹkì o. Kí ló mú kíǹkì òun lálẹ́ ọjọ́ yẹn? Ẹ̀rí jẹ́ bá sọ̀rọ̀ tí mo sọ fún yín jẹ́ bá fi ṣe fídíò. Èyí tó máa sọ. Yes, it's true. Okay. Oh, those are the things. Everybody, they are getting closer to it. But ní kẹtùwálé ẹni tó bá tí ó lọ sí show tí wọ́n ṣe ní 2023. Ìyẹn the 20th of August. Ọjọ́ ìṣẹ̀ṣẹ̀ Ìjẹ̀bú